taka níbi wọ́n gbé yan pín lọ́rùn o ire ni mo yàn o Èdùmàrè má pè tèmi níyà o má pè tèmi níyà o má pè tèmi níyà o ìyá Tatu ni báwo. Wà á rí pé tó bá lajú dáadáa rẹ̀ pé bó ti tẹ̀ nọ́mbà rẹ̀ nọ́mbà ló fẹ́ lọ inú kó ṣí èrè jẹ́ tún pé nà. Ìyá mi. Yéèyì. Ókè ọ̀gá. Yéèyì. Ibo sọ̀yà. Ó ga jù. Àwọn ilé. Ajédé. Mo máa fọ́ fún kókó ibi olóyìn burúkú ni. Ọkùnrin méjì lẹ́ẹ̀kan náà. Ó máa ń ṣá prapra. Sájé wa. Ọmọ yìí tún dé. Bá mi tọ́lé 15 naira síbẹ̀ kí ṣúgà dín. Ọmọ yìí ó yẹ kí n máa fún ní nǹkan lóṣooṣù ní àwọ́dù lẹ́yẹ kó máa gbà. Àbí o. Kó o pé kó máa mú kókó ọjọ́ kan àfijọ́ tí ilé ò bá mọ́. Kọ́sítọ́mà mi gidi ni o. Níjọ́ kan ni mọ́mọ́ ẹ̀ tiẹ̀ wá sí Ìbàdàn wá dúrọ́ọ̀pù kọ́ọ̀pù fún wa pé tẹ́ bá ti kọjá o pé kẹ́ bá ta kókó sílẹ̀. Òótọ́ lórí. Wọ́n tó ṣẹlẹ̀ yóò ní kókó. Ike yìí ni kẹ́ bá fi tà ayé yóò ní ẹ̀rún. Ike yẹn ni kẹ́ fi tà. Ó ní 30 naira ní kẹ́ tà. Mi ò kí n ta kókó 30 naira mọ́, mo ti sọ fún yín 50 naira. Ó yá aṣáájú ló ní wàásù. Tí o bá rówó fún yín á fi fóònù ẹ lẹ̀. Má fi fóònù lẹ̀ mo rò pé òun ṣe ìwà bẹ́ẹ̀ tó sọ ẹ̀sọ́ owó àbí. Ẹ gbọ́dọ̀ jẹ́ kí ṣúgà pọ̀ bẹ́ẹ̀ o. Torí kò kì í jẹ́ kí yàn lè ṣe lẹ́fù kó. Ó ti wá òkè báyìí ẹ ṣe gan. Ẹ ṣe gan. Ẹ mọ́ ti fi ṣíbí sí. Àkàrà ló wà ní àbí mẹ́mọ́. Mi ò gbà kára lẹ́nu mọ́mọ́ yìí. Kí ló tẹ́ gbà kára? Ẹ gbà kára. Wo àkàrà ẹni mo fọ́ fún gan. Kánípẹ̀dẹ̀ wá gbà kára lẹ́nu ẹ̀ máa ta gidigidi o. Lẹ́mi tó ti sọ pé ìyá mi tó kú pé kí n ṣe sàárà mo ti wo pé kí ẹ bá gbà kára wa. Elélo. Èló ló máa kún báyìí? 200. 200. Èló ni mo á nílò. Ẹ dáhùn. Ṣeun kí ló ṣe bọ̀ Kọ́lá yẹn náà ó yẹ kó ti bọ́ta náà ó kàn jókòó síbẹ̀ ni kò ṣe anything ṣé ó ìwà tọ́wọ́ yẹn bá dé kó tó máa bọ́ta ni. kó lè ṣe nǹkan kan bẹ́ẹ̀. bí a kò bá sọ̀rọ̀. ní sùúrù bọ́. Kọ́lá ẹ kí ló ń ṣe Kọ́lá yìí bọ̀ Kọ́lá kí ni nǹkan tó ṣe ń ṣe nílé láti ẹ̀kọ́ ó yẹ kó ti bọ́ síta náà. Kọ́lá kí ló ń ṣẹlẹ̀ náà. Ọkọ náà imagine ọmọ ìlú tí ń bọ̀ ń sìn àtẹjọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ náà. bóyá kọ́ mi dé wà bẹ́ẹ̀ ṣé kọ́ mi wà bẹ́ẹ̀. káyé gbígbà jẹ gbàgbé sílẹ̀. Ṣé kí n bá yín ta sí? A ṣe máa mú ṣe àwọn amúlẹ̀ta ẹ pàtà rẹ̀ kájí wa ẹ má pẹ́ wà lẹ́kọ̀ọ́ dé. Wo ṣeun jẹ́ kí n sọ fún ẹ kí ni rọ́bìṣì tí ọ̀bọ̀ ẹ̀ ṣe náà ṣé ojoojúmọ́ ló máa gbé ọmọ wá sí ọ̀dọ̀ wọn bíbá yìí ni a máa gbé ọmọ wá sí ìbàlẹ̀ ojúmọ́ ṣé kò nílé títí ẹ ni a tún máa gbé ọmọ wá a tún máa ṣe a máa ṣe kíní ẹ̀ fún bíbá kíní túmọ̀ orúkọ bẹ́ẹ̀ ọmọ olówó ni náà. Sorry bọ̀ jọ kí n bí nǹkan kan lọ́wọ́ ẹ̀ náà yọ ṣé ilé wa tó ń gbé wáyé ló ń dùn ẹ̀ àbí kíní tó ń ṣe fún gbọ̀ngàn ló dùn wọn ògùn ló dùn ẹ̀ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ ló ń dùn mí tó fẹ́ gbogbo ẹ̀ ló ń dùn mí. Gbogbo ẹ̀ ló ń dùn ẹ̀. Kí ni a tún wá ṣe nínú ilé báyìí? ṣé èlò wa ṣe tó wá tó lójú pọ̀ dúró lọ ṣé o fẹ́ kí gbogbo aládùúgbò máa gbọ́ ọkọ̀ tá a sọ yìí ṣé mo rò pé àwọn ayé òkè pẹ́ sọ̀rọ̀ yẹn rí kó tí ọba fi pamọ́ ló ní so mo dẹ̀ sọ ọkọ̀ tó ṣe é torí pé mo pé kò máa ṣẹlẹ̀ láàrin wa. Ọmọ mi ò fẹ́. Feyi ṣó mọ̀ pé ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ jábàá níbi tí ẹ báyìí ó ní láti máa súnmọ́ ọkùnrin dáadáa torí tí ó bá súnmọ́ ọkùnrin ibẹ̀ yẹn lè jí padà ṣó tábà tí wàá fẹ́ ṣe ṣó ní pains tó go through nígbà yẹn ó tún máa go through ẹ̀ so wá láti máa súnmọ́ ara wa time to time kó lè bá a free. Ọmọ máa ń dùn mí. báwo ni màá ṣe díẹ̀díẹ̀. Ìgbà borí.
ṣe ṣó pé màá fẹ́ mi ṣá torí mo ti gbọ́ Ọlọ́run mi dá májẹ̀mú pé ọkùnrin kọ́kùnrin tó bá kọ́kọ́ bá mi ní nǹkan pọ̀ ni màá fẹ́ o. Ojú mi kò sí nǹkan tí mo wá lára obìnrin tí ó sì lára ó fà ẹ́ ó ṣe rí bọ́yọ̀ kò sí ọkùnrin tó bá rí ẹ báyìí tó bá lọ báyìí á tún padà tún ẹ wò ni ó tún wá níwà tuntun bí àdàbà kí wá ní wá lára obìnrin tí lè nira ẹ I love you baby. I'm sure. Omoboriowo, Omoboriola, kàkà kára ṣọlọ́jà ọmọ ní kára o. Omoboriowo, Omoboriola, kàkà kára ṣọlọ́jà ọmọ ló yẹ kára o. Èyí Èdùmàrè fún mi lọ́mọ rere ọmọ alárùbá. Ẹ jọ̀ọ́ má sọ fún mi wípé látàárọ̀ tí mo ti jáde tí mo tún fi dé láti ọ́fíìsì ó tó jáde ṣẹ́jú mi ẹ̀ṣẹ̀ ń wọlé sí ni. Bẹ́ẹ̀ni sà. Jọ níbo ló ti ń bọ̀? Ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi mo lọ ibi tí mo ti máa ṣeré. Ọmọboriowo so ọ lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ látàárọ̀ tí mo fi lọ sọ́fíìsì tí mo fi dé dúró ná mi ò rò pé olórí tó ń rò ó mi ò ṣúọ̀ dúró credentials ẹ wà nínú ilé níbi ibẹ̀ yẹn ó kókó wáṣẹ́ lọ gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ tó kù tó àwọn graduate ẹgbẹ́ the next ni pé kó jí láàárọ̀ kó gbọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ lọ kò lè dùn mí fún ẹ ṣe bí irú ròǹbòrùn I mean irú àwọn ọ̀rẹ́ wo kí ni irú ọ̀rẹ́ wo gan mo expect pé ó yẹ kó ní àwọn oníranù bíi tiẹ̀ all this bunch of disappointment element ṣe education ta fún ẹ ṣe fún àǹfààní tiwa ni àbí fún ara ẹ kó o lè jẹ́ èèyàn lẹ́yìn ìwọ ọ̀la. All you need to do is kó jẹ̀dẹ̀ jí láàárọ̀ kó jáde kó gbọdọ̀ àwọn ọ̀rẹ́ ẹ lọ. Can you see yourself? Education ta fún ẹ tó yẹ kó o gbé wọlé kó o gbé credentials ẹ o gbé yẹn sínú ilé ò ń lọ sọ́dọ̀ rẹ kiri kì í ṣe pé ó yẹ kí kó wáṣẹ́ kiri báwọn ẹgbẹ́ ẹ ṣe ń wáṣẹ́ kiri ní lọ́wọ́ yìí ni. God. Darling, ó ti tó ètè sọ̀rọ̀ sí ti tó ó máa kúkú gbọ́ lágbára Ọlọ́run ọba ẹ wò ṣé rí nǹkan tèmi àti yín tá a máa ṣe gẹ́gẹ́ bí abiyamọ ni wípé orúnkún wa méjèèjì yìí a fi máa kúnlẹ̀ a máa bẹ Ọlọ́run fún ni àdúrà wa dẹ̀ gbà lé lórí. Sírè èmi ò ní àdúrà kan tí mo fẹ́ gbà lórí ilé mọ́ dúró ṣé ọmọ lè lè ṣá oní ká máa gbàdúrà how long la fẹ́ máa gbàdúrà lórí ìborí ṣé bíbí ìbàyí ló wà tí àbúrò ẹ fi má rì ìkejì náà tún máa tó sọ pé òun fẹ́ ṣèyàwó òkè borí ò wá ṣẹ́ṣe èyí iṣẹ́ kò ṣe kó tún wá sọ pé mo rẹ́dí òun fẹ́ fẹ́ yàwó kó tún mọ ọmọ tó fẹ́ fẹ́ wálé kò rí yẹn ṣe oní ká máa gbàdúrà lórí ẹ̀ wo èmi ò ládùúrà kan tí mo fẹ́ gbà lé lórí eléyìí ló dẹ̀ sọ pé kí wọ́n entrust business mi all my sweat lórí ẹ̀ kí n gbélé iṣẹ́ mi lé lọ́wọ́ àbí gbogbo ìyà tèmi àti ẹ ti jẹ títí tá a fi débi tá a dé tí mi ò bá jìyà ṣòro pé mo máa lè build all this empire. èmi ò ṣetán láti gbàdúrà lórí ìborí I will rather keep my prayer for the other children ṣùgbọ́n. mi ò pè gbólóhùn látàrọ. mo lọ ṣeré ìlú mọ́mì. Ọlọ́run àṣẹ ló mọ dáadáa ìwọ ṣeré lọ láti àárọ̀ kùtùkùtù ó lè pe mi kó ní wọ́n bí òun máa pẹ́ dé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni mo wà má ti wá nǹkan tí bá sọ fún bàbá ẹ̀. but bómi ṣé lóòótọ́ ni dájú mi lè ṣiṣẹ́ ní kọ́fìnì lánìí. wọ́n fi gbogbo yẹn sílẹ̀ ó máa ṣiṣẹ́ wọ́n bínú lọ́wọ́ ni wọ́n bínú ni ta ló tún fẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe o. fatima mi ṣó yẹ wà lé nípa mi o. ní pẹ́ oúnjẹ wà nílé ó mú ó jáde láàárọ̀ má ti ń jáde ó jẹun láti àárọ̀ ọmọ yìí ó jẹun ó náwó lọ́wọ́ ni. mo ti jẹun bọ́ tẹbí kò tún pa mí sí ẹ. ó wà ní kitchen. okay ma thank you ma ẹ ṣe ma. mo láìkí ẹ kó ṣọ́ọ̀rẹ́ ní fáwọn kó ṣọ́ọ̀rẹ́ yẹn.
Feyi. Mama jẹ́ mi lọ́mọ. Irú oorun wo ló ń sùn yìí? Etí dùn ẹni. Irú oorun wo ló ń sùn yìí? Oorun wa ni. Oorun wa. Ṣé nǹkan kan ò ṣe é? Ṣé nǹkan kan máa dààmú ẹ? Ṣé o ti ní boyfriend ni? Irọ́ ló máa jẹ. Ìwọ ò ní boyfriend? Ta ló wá ń bá sọ̀rọ̀ lójú oorun? Tó sọ pé òun lọ́ọ̀fù ẹ̀. Bọ́dà kan báyìí. Bọ́dà kan báyìí. Ó dá ẹ lójú pọ́kùnrin ò tí ì máa bá ẹ sùn. Irọ́ mo ṣèrànwọ́ ni. Wo ó dáa kí àlá kó yá àgọ̀ gidi ni o kó dẹ̀ máa ṣèrànràn. Irú ìràn yẹn ò dẹ̀ dáa. Tí wọ́n bá ń sùn lójú àlá tó bá ń lálàá pé òun rí ọkùnrin òun lọ́mọkùnrin àlá burúkú gbáà ni. Ó yá bíbélì rẹ̀ kó o gbàdúrà dáadáa. Àmọ́ táìpò tí lọ ń bọ́kùnrin sùn àánú ẹ̀ ṣe mí tèmi ṣọlọ́run gbà tètè máa gbàdúrà kí n máa gbọ́ báyìí. Ó yá máa gbàdúrà. Jésù Olúwa wa. Àmín. Àmín lórúkọ Jésù. Gbàdúrà. Àmín Jésù Olúwa wa. Àmín Jésù. Àmín lórúkọ Jésù. Notice ẹ látàárọ̀ ọkàn wà múdì ẹ kí ló ń ṣẹlẹ̀. Dáàdì borí kí ló ṣẹlẹ̀ ẹ jọ kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n mi tó ń wago sọ́wọ́ báwo lèmi ìyàwó yín ṣe máa gba nǹkan tì lọ́wọ́ yín lórí àwọn ọmọ tí mo bí fún yín pàápàá jùlọ àkọ́bí mi ẹ jọ ṣé gbọ́ nínú ìtàn ẹ̀kọ́ ọmọ àlè ni mo gbé wá fún yín ni àbí mo gbóyún olóyún wá fún yín wáyé tí mo bá yín sọ̀rọ̀ borí tẹ ká gidi borí tẹ náà ní gbọ́ tẹ náà ní ṣe tèmi ẹ̀yin insist kí ọmọ tèmi kó máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri kó máa fẹsẹ̀ uproot ilẹ̀ kiri kó lọ máa wáṣẹ́ when his father has got a company tó lè ti ṣiṣẹ́ tó tún máa jọ̀gà ẹ̀dẹ̀ ń ṣorí fáwọn ọmọ ọlọ́mọ o ẹ̀ ń gba àwọn ọmọ ọlọ́mọ àwọn ẹni tí ẹ̀ mọ̀ ẹ̀ ń gbà wọ́n síṣẹ́ ẹ̀ ń sanwó gidi fún wọn ọmọ tèmi wá ṣetán ní school ẹni kó lọ máa wáṣẹ́ kó lọ máa gbọ́n pépà ẹ̀ káàkiri kó lọ máa ṣe ẹjọ́ ẹ gbà mí ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹjọ́ kó máa ṣe bá ń bí alákiri àbí ẹ wá ní kínú mi máa dùn kí máa gbélù kí máa jó. Adúfẹ́, it seems you don't understand me. Lóòótọ́ kò sí òbí tó máa bímọ tó máa ní kọ́ ọmọ wọn jìyà. Bọ́ mo fẹ́ kó mọ̀ pé èmi tí mo lè rán àwọn ọmọ yìí níléèwé tí wọ́n lè ṣe tán tí n bá fẹ́ kán jìyà mi ò tiẹ̀ ní jẹ́ kán kàwé rárá. Ṣùgbọ́n lórí issue borí wọ́n lọ̀rọ̀ mi ò yé. Yes, wọ́n lọ̀rọ̀ mi ò yé. Mi ò sọ pé borí ò ní ṣiṣẹ́ nílé iṣẹ́ mi. Ṣùgbọ́n mo ní kó jẹ́ ká jẹ́ kí borí ó kọ́kọ́ jáde síta. Kí borí náà mọ tí àwọn èèyàn ń faradà kó mọ ìyà tó ń jẹ àwọn èèyàn pé lẹ́yìn kákàwé. We have trained Bori. We make Bori what we is today. But for Bori too to learn about life, to know more about life, a gbọ́dọ̀ jẹ́ kí Bori náà jáde síta. A jẹ́ bójú ọdún kan ọdún méjì ọdún mẹ́ta kí Bori náà kó lọ acquire knowledge.
ṣùgbọ́n nọ́lẹ̀ tí borí bá àkọ́yà yẹn á wá ṣẹ̀ṣẹ̀ wá padà wá òun ló máa wá fi lò ó láfi lè lo bẹ̀pẹ́ láàrin èmi àti Àdùfẹ́. ó mọye ọdún tí mi náà fi ṣiṣẹ́, ó mọye ọdún tí mo fi kọ́kọ́ fi wáṣẹ́, ó mọ bó ṣe jẹ́ pé lẹ́yìn ni mo ti ń jẹ tàárọ̀ tí mò ń jẹ tọ̀sán. If we have not worked for it, we won't be where we are today. Àdùfẹ́, mo kàn fẹ́ kí borí lọ kọ́gbọ́n ni, torí pé tọmọ borí owó bá wá ṣe tán tó ti kọ́gbọ́n tó ti lóye nípa tó fẹ́ ṣe, ibi tá a bá gbé sí kò ní jẹ́ nira fún láti mọ bẹ́ẹ̀ lò, then kò ní lè máa ti àwọn èèyàn gàràgàrà irú àwọn táwọn náà ń gbìyànjú àti ìbádébi tó ń bá dé. That is all I am saying and that is all I want from you. Kò sí jẹ́ ká fẹnu kan náà jẹ́ ká fi jọ fi bọ́mọ wí. Don't think I hate Bori. How will I hate my son, my first child? I love Bori, but that is all I want us to do. Jẹ́ ká pẹnu pọ̀ ká bá Bori wí kó lè wúlò fún wa lẹ́yìn wọ́la. Omoboriowo, Omoboriola, kàkà kára ṣọlọ́jà ọmọ ní kára o. Omoboriowo, Omoboriola, kàkà kára ṣọlọ́jà ọmọ ló yẹ kára o. Mare fún mi lọ́mọ rere ọmọ alálùbáríkà o. Kí ló ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Oúnjẹ ò jẹun, ó dẹ̀ ń bì kiri gbogbo lé. Ó dẹ̀ sọ fún mi pé ò tí ì mọkùnrin. Tí mo ọkùnrin ibà ló ń ṣe mí. Ibà ló ń ṣe wọ pẹ̀lú gbogbo àgbo tá ti kìkìkìkì. Kò sí èyí tó bẹ́ẹ̀ lára mu látọjọ́ yìí. Ó yẹ tí kì í tó dà. Mo ò tí kì í tó bẹ́ẹ̀ lára mu. Kò sí wàhálà. Ọlọ́run á mú ẹ lára dá. Ọlọ́run á mú ẹ lára dá. Ṣó ti gbọ́? Gbà. Hello ìyàwó mi. Ibo ni mo tún fẹ́ wà? Látìgbà tó ti pè mí ni mo ti wá dúró jẹ́ ìlú líla o. Ò wá ń ta. Má bọ́ ìlú líla o. Fọ́ọ̀lì. Má bọ̀ ká ṣe bàbá fẹ́ ṣe jáde. Kọ́bì. Ó ti fẹ́ ìwọṣọ. Kò ṣe é kò ní kọ́ta wá ṣe ni. Kí la fẹ́ wá ṣe? Èmi ò wá ṣe nǹkan kan, mo wá bá yín sọ̀rọ̀ ni o. Kí ló fẹ́ sọ? Ẹ wo, mo ti lóyún o. O ti lóyún? Báwo ló ṣe wọ́n pọ̀ lóyún? Ta ló sọ fún ẹ? Mi ò tí ì rí nǹkan oṣù mi láti oṣù méjì tí kọjá ń sìn. Orí ti wá ń fọ́ mi, mo dẹ̀ tún sí ń bì. Wọ́n wá sọ pé téèyàn bá ti ń bì, téèyàn bá ti ń bì, téèyàn orí tún fọ́yàn pé èèyàn ti lóyún. Wọ́n á ní pé mo ti lóyún. Kí la máa wá ṣe báyìí torí àǹtí mi ò gbọ́dọ̀ mọ̀. Àǹtí ò lè mọ̀. Kí mi wá lọ kú? Wọ́n sọ pé èèyàn tó bá ṣẹ́yún pọ̀ máa ń kú ni. Èmi ò fẹ́ kú o. Sórí àwọn tí wọ́n sọ pé téèyàn bá ṣẹ́yún lè wá kú yẹn, ibi tí wọ́n máa mú ọ lọ àwọn èèyàn kì í ṣe professional ni. Sórí ibi tẹ́mi máa mú ẹ lọ, ibi tó ti máa kó gbogbo àtẹ̀jẹ́ ni o, àtòmí ni o, gbogbo ẹ máa wọ́ ọ̀ṣẹ́ ìlànà ni. O tiẹ̀ lè mọ̀ pé kọjá bọ́ lára ẹ̀. Mi ò fẹ́ ṣẹ́yún jọ. Ṣé bẹ́ẹ̀ sọ pé máa fẹ́ mi lẹ́ṣà sọ fún mi? Mi ò ṣẹ́yún o. Ṣé torí ẹ̀ ló ṣe wá jáwọ́ bí kò lára ẹ̀? Mo ṣe máa fẹ́ ẹ, bó ti ṣòro ló tó wà lọ ẹ̀, ó ti wà tó ẹ̀ lè jù. Sórí tí mi bá dé báyìí, ìyẹn lè jẹ́ méjì. O dẹ̀ lè gbé sí Nàìjíríà, ó mọ mí náà. Mi ò fẹ́ ṣẹ́yún. Feyi, ṣó máa wọ èmi náà kí mi náà lose ẹ̀ bí ọkọ mi ni? Kò lè wọ́n kí n lose ẹ̀ náà. Bóyá máa bọ̀. Níbo? Jẹ́ ká
ṣé tún fẹ́ sọ di ìbejì ni. ìbejì báwo sórí eléyìí tá a fẹ́ ṣe tá a bá débi tá a ti fẹ́ lọ yọ ó máa wà easy ó kò máa jábọ́ lẹ́kọ̀ọ́ lọ ìwọ́n kò ní mọ̀. Feyi. Omoboriowo kàkàkàrà ṣọlọ́jà ọmọ ló yẹ kára o èyí Èdùmàrè fún mi lọ́mọ fún mi lọ́mọ rẹ. kí ló ṣe kí ló mú yín ẹ̀dẹ̀ ń ṣe hó látàtàárọ̀ like 50 minutes màmú ti ń gbọ́ yín kí ló ń bọ̀ dà yín ẹ ṣe pẹ̀lú mi náà. wo báwo ni tí a kò lè yí ẹ ilé fọkọ pẹ̀lú ọmọ ọkọ ni. ṣó lòun ò fẹ́ yín mọ́ ni. kò ń ṣe yẹn. ẹ̀yà tètè àsọ̀kan tó ń ṣe yín àbẹ́ ti fúnyàn lóyún kẹjá àmọ́ ń sìn. ṣé wàá òkè. bẹ́ẹ̀ kéré jù náà tẹ́ bá fúnyàn lóyún ẹ jẹ́ ká mọ̀ kẹ̀dẹ̀ mú wálé àbí. fúnyàn lóyún iṣẹ́ wo ló wà lọ́wọ́. ẹ ṣáà máa ronú mọ́ ẹ má ronú. tó bá jẹ́ mi obìnrin ni mo lo half an hour àbí 20 minutes wá ti máa pariwo obìnrin wa lẹ́yìn tí kò dé ẹtì lè pẹ́ ṣiṣẹ́ díẹ̀ ẹtì lè pẹ́ dé dìde kí ló dé torí kí ṣé torí èmi yìí náà ni. ayẹ gbogbo tí èèyàn bá ní náà èèyàn gbọ́dọ̀ máa jẹ́ kó máa dání lọ́mọ ni a gbọ́dọ̀ déta kó máa sọ pé ẹ wo ìyàwó ẹ ẹ wọ kọ ohun ṣe rí. after 3. wo má sọ yẹn o. Shuri is not by the grey hair. It's by kini. It's by the face and then what is inside the cloth. Dear, ó lọ́rọ̀ kan tí mo fẹ́ kájọrò. Mo ti ń rò láti bí ijọ́ mẹ́ta. Tí mo dẹ̀ fẹ́ fún ẹ gbọ́. Kó wọ náà bá mi rò. Ọ̀rọ̀ Omoboriowo ni. Kí ló mọ̀ mi tún ṣe? Adúfẹ́, Omoboriowo ò ṣe nǹkankan. Mo ń wò pé kí n pe Omoboriowo kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní company ni and he should come and hold a post. Torí gbogbo wàhálà bí tó lóun ń wáṣẹ́ lọ tí wọ́n ń béèrè years of experience, working experience here there, mo wò pé kò ní ìdẹ́ and then mi ò blame àwọn tó ń béèrè bẹ́ẹ̀. Even in our own company báwọn mates ẹ̀ tó ń jẹ́ graduates bíi titi ẹ̀ náà ṣe ń gbé credentials wọn wá nìyẹn tó tiẹ̀ tí result wọn náà tún dá bíi tiẹ̀ náà. Ìbéèrè táwa náà ń bi wọ́n ni wípé work experience. Daddy Buri. Yes. Ó tèmi tí ń rò ní wípé èéfì epo bẹ́tà kó jìyà dáadáa kó kó gbogbo credentials ẹ̀ yẹn kó kó lọ síta kó job hunt kó lọ wáṣẹ́ kiri fúnra rẹ̀ ṣé mo kó lè mọ ìyà tẹ́ jẹ́ kó lè appreciate tiẹ̀ nígbà tí òun náà bá dá lára tiẹ̀ tó wá sí company yìí. Adúfẹ́ tèmi nìkan ṣoṣo. No, tó tọ́ ni. But ṣé o mọ̀ pé tó bá act you be a good actor. Wo ẹnu tí gbé mi fi borí ṣá èmi náà mo wá padà dé sí tí mo ní mo fẹ́ fi gbé. sí wáì tí mo ṣe ní kí Boriowo kó kọ́kọ́ jáde lọ kó lọ ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé àwọn àgbà ní ohun tí a ò bá jìyà fún wọn nìyẹn kì í tọ́jọ́ ohun tá a bá fara ṣiṣẹ́ fún ló máa ń pẹ́ lọ́wọ́ ẹ ni. Mo fẹ́ kó náà tiẹ̀ lọ mọ bó ṣe ń rí kó tó wá di pé ó máa padà wá ṣiṣẹ́ ní company mi á lè mọ value of what he has at hand. So mi ò rò pé ọ̀rọ̀ tún gbọ́dọ̀ wà lẹ́yìn ọ̀rọ̀ mọ́ because this is my house and I think I have the authority over everybody. Of course. Ẹ̀rí mo wá pàṣẹ ń sìn lẹ́yìn àṣẹdẹ̀rẹ́ kò sọ̀rọ̀ mọ́ kó máa bọ̀. Then one more thing má ti sọ fún a máa fi ṣe surprise ni. That would be great. Jẹ́ ká máa wọlé tán. Easy love. Dá mi lóhùn.
ṣe ni mo ní ta ló lóyún fún ṣé o rántí pé mò ń bí ẹ lọ́jọ́ yẹn ó sọ fún mi ó ní owó ò tí ì mọkùnrin pẹ́pẹ́ sí mo ní pé kí ló ṣe ó ní ibà ló ń ṣe àbí nǹkan sọ mi kọ́ nìyẹn ibà ló ń ṣe ó sọ fún mi ó ní àgbo tá à ń kí fún ẹ kò bá ẹ lára mu òun náà tó lọ ẹ. ó dùn mí jọ. ṣé ìwọ ta rẹ pé bí yóò máa tún ṣoríire nídìí ilé wa ta rò bí kò máa gbé ògùn ẹbí jáde ìwọ náà ló tún lóyún ẹ sí yìí ìwọ ló tún lóyún ẹ sí mo ní tẹ́lẹ̀ lóyún. ó yá ẹ jẹ́ n ṣàlàyé fún yín. ó yá ẹ jẹ́ máa ṣàlàyé fún yín. ṣàlàyé. ń gbọ́. ẹ jẹ́ n ṣàlàyé fún yín. mo ní ṣàlàyé fún yín wọ́n ní mo fẹ́ sọ nígbà tí mo wá ń lọ ó wá ní bọ̀dá yẹn wọ́n wá rí mi. mo ń lọ ibi tí mo ti wá ń lọ mo wá. àbọ̀ ṣépè fún ẹni. irọ́ ibi tí mo ti lóye àti mi. èmi bí ọkàn mi lórí fóònù ẹ. hello. ibo ló wà náà àti pẹ́ ó yẹ kó ti dé ibà jẹ́ ká tètè lọ ṣe kiri ìlà o. mi ò rò pé mo lè lọ mọ́. kò wẹ́ kó lọ baby mo understand ẹ̀rù báyà bí má bẹ̀rù bó ti sọ fún ẹ náà ṣé orí ta bá ti ṣe oyún eléyìí ibi tó bá ní báyìí ó bá bí ni in fact ó lè má bí sí Nàìjíríà. kò ní yẹ àwọn tó ní ò ní jèrè yẹn ayé ẹ máa padà bọ́ọ̀nù ni. àbúrò tó ń lọ fẹ́ lọ ṣẹ́yìn fún ayé ẹ máa bọ́ọ̀nù ni ọmọ àkókò ẹ̀sìn ni ayé ẹ máa bàjẹ́ ni. ẹ lọ. àwọn kọ́ọ̀t fóònù. aláwọ̀ tó padà kú. ayé ẹ máa bàjẹ́ ni ọmọ. ẹ̀yin ọmọ mo ń bọ̀ dẹ́gbọ̀n yín bá ti lè sọ pé mo dé tán ìwọ mọ̀ yìí. Omoboriowo kàkàkàrà ṣọlọ́jà ọmọ ní kára o. Omoboriowo kàkàkàrà ṣọlọ́jà ọmọ ló yẹ kára o. bẹ́ẹ̀ ni. Fún mi lọ́mọ rere ọmọ alálùbáríkà o. ṣé mo bẹ̀ gà ní. bẹ́ẹ̀ ni. sọ̀rọ̀. ṣe ló máa ó yà kù. ó dẹ̀ kán dáadáa. bá ṣe máa kàn. ó ti fẹ́ tó tí nǹkan aṣẹ́wó lè. ẹ ká sọ. ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́. báwo. ok báwo ni kí ló ṣẹlẹ̀. ẹ ra ẹ pẹ̀lẹ́ ẹ ra. owó ní gbọ́dọ̀ sí bọ̀. ẹ jọ bọ́dà borí nǹkan. ó mà ti tó bí ọjọ́ mẹ́ta tàbí ìwòrè gbẹ̀yìn àbí kí ló dé ẹ pé ayé ni. ṣé ẹ rí wọn. mi ò rí fẹ́. ẹ ṣé kò ń ṣe pé ibi lẹni tá à ń sọ̀rọ̀ yìí ń gbé. ó ti o ibi kọ́ ló ń gbé kò sẹ́ni tó ń gbé bíi gbogbo akọ̀ máa ń hang out níbi ilẹ̀ kankan ní gbogbo máa ń ṣe orí mi bẹ́ẹ̀ ni. ibo wà ní ọ̀dọ̀ ẹni tá à ń sọ yẹn. ó ń gbé níbi. ṣé o mọlé wọn ni. mi ò mọlé mi ò tiẹ̀ mọ ibi tó ń gbé. kó mọ mi àti ó kàn sí sọ̀kan kó mọ mi kò sẹ́ni tó mọlé wọn mi ì mọlé eléyìí kò sẹ́ni tó mọlé àbí mo mọlé yín. mo dé rẹ̀ mo gba àdírẹ́sì sẹ́fúrẹ́ ẹ̀ máa ń àǹtí. Èkó la wà Èkó la wà. Ìwọ kíríkírí wọn bá yọjú ẹ. ìwọ mi ìdẹ́ police station mi àbí mo dé bẹ́ẹ̀. ìwọ nílé ìwọ nílé ìwọ nílé ìwọ nílé. ilé wọn mo bọ bẹ àjọ mọ bẹ ni. Oya tẹ ká lọ tẹ ká. màá bá ẹ ṣáà máa kọ́ mi máa orí ìyá máa sọ. Wàhálà wọn pọ̀ aláṣejù ni wọn. bọ́dà tó jí ẹjọ́ ẹ má bínú o èwo nu yín gan-an ló fún wa lóyún. èwo ni tó fún wọn lóyún. ẹ jọ̀ọ́ o ṣé mọlẹ yìí ń kókó. no ìyó ní kókó kọ ìyó ní káká ni. àti wàá sọ̀rọ̀ fi sẹńtà sọ yẹn. ìbá máa ń rí ọtọ́ máa ń wọlé tán máa ń jáde. ẹ sì lọ kirikiri ẹ máa dábẹ́ fọmọ aláàbò. ẹ pẹ̀lẹ́ wọ̀ bí ọ̀bọ. alẹ́ tí o lè ṣe ni ẹ
gbà mí ẹjọ́ ibo ni ọmọ mi Omoboriowo ṣe fẹ́ ti pàdé ayé. Oh God, ìwọ Ọlọ́run. Look, let me tell you something. To ma believe you pé o lè fara nu owó olówó, o fẹ́ wọnú ilé ọlá. You are fool. Ó jẹ́ bùyì jẹ ni. Ẹjọ́ olówó gbọ́dọ̀ olówó gbọ́ wòlé wòlé lè. Kí ló kàn gbẹ́nu gbogbo ilé ìkẹ́kẹ́ ìṣe? Kí ló kàn gbẹ́nu ẹ̀? Ẹjọ́ ṣé ilé ìjọ ọ̀rọ̀ bọ̀ ni? Àbí ó lè tún kọ́ mọ́jú kò máa tó fún lóyún? Irú ọ̀rọ̀ kẹ́kẹ́ tó lọ́ọ́ sẹ́lẹ̀ nu yẹn. Ìwọ ṣé wọ́n ṣọ́ wípé orí ló fẹ́ ló ń ṣe? Actually, no. Irú kí ní jàtijàti yóò lè mẹ́tọ́ fún un lóyún. Nítorí pé mo ṣe ń wo irú wọn. Oríṣiríṣi ọkùnrin ló máa ń gbọ́ orí wọn. Kò mẹ́tọ́ fẹ́ fún lọ́wọ́ fẹ́ gba olówó tó ní. Bó bá tẹ̀ kí n ṣe ọ̀rẹ́ òṣì, ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ jàtijàti yìí. Bóyá tẹ̀ ti tọrọ owó lọ́wọ́ ọmọ mi tọ́mọ mi ò fún ẹni. Ló ṣe mú wọn wá ọ̀rá dáadáa. Wá sílé mi tó bá ti nǹkan tí ò ṣe tèmi sí mi. Ẹ̀yin ọ̀rọ̀ mi ìrọ̀jú tẹ̀wá dábì náà. Tí ẹ bá ọ̀rọ̀ bàbá mọ̀ wípé gbẹ̀wù dání ni wọ́n ti gbá tẹ́tí lọ́wọ́ ti gbé sẹ́ńtẹ̀ lẹ́yìn lọ́wọ́ gbẹ̀wù dání gidi ni ẹ wọ tẹ̀mí náà. Ẹ pẹ́ ọmọ yìí síta ọmọ ló fọ́ ọmọ mi lóyún kí ni mo gbẹ́lẹ̀ tẹ̀sọ̀ ẹ̀hẹ́ ọ̀tẹ̀ dábẹ́. Kí ni wọ́n wá bí? Ta ló pè sọ̀rọ̀ tó wà lẹ́yìn? No, ta ló pè gẹ́gẹ́ ọ̀dà ẹ̀gbà. Ọ̀dà ní sọ lẹ́nu ọmọ. Madam, ibi tẹ́yìn bọ́rọ̀ délé ẹ̀kọ́ mo mèsì fún ṣùgbọ́n mi ò tí ì ní fún yín lésì ni. Oníkálukú lágbèkalẹ̀ ọ̀rẹ́ ṣé ń gbọ́ òkú ọ̀rọ̀ dẹ̀ máa ń tẹnu àlàyé jáde gbà ní. Bọ̀ nǹkan tí màá fẹ́ kẹ́ ẹ ṣe ni pé àálé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó fi àbọ̀ wá bẹ́ẹ̀dì ẹ máa lọ ní. Lọ́bọ̀ èmi ò lọ sí ibìkan lọ níbọ̀. Ẹ bá jẹ́ kí n délẹ̀ ilé tí mo fẹ́ kẹ́ ẹ lọ ni pé àwa máa tún èrò ara wa pa àárò sọ́tún àárò sósì tó bá ṣe wá jẹ́ màá wá ní kán bá mi pè yín padà gbogbo ń tá a máa ṣe lórí ọ̀rọ̀ oyún tá a máa ṣe lórí ọmọ tó lóyún dẹ̀ máa jẹ́ kẹ́ gbọ́n pàgbà. Ó dáa kẹ́ fàbọ̀ sádìyẹ ó dáa kẹ́ fún àbọ̀ fádìyẹ o nítorí pé olówó nìyí olówó làkùkù máa ń wá lọ ẹ wo tí ẹ bá ṣàtúnṣe àbùkù yà kọ́ ẹ débi wípé ara yà kọ́. Out. Ó ṣe ti bá yanjú ẹ. Ẹ máa lọ ìlọ. Ẹ jọ ìwọ ìwọ. Ṣọlá ara tí máa bá wọ ní ẹkún ṣe. Sórí ìwọ. Kàyọ kẹrẹ kẹrẹ ṣá. Olùbá yẹ fẹ́ bá ní ìkọ̀ní ká fún ẹ. Ọmọ alájọbí ẹ. Ẹlẹ́rù gbẹ́rù ẹ. Ẹ padà fẹ́ mẹ́rù yín ẹgbẹ́rù ẹgbẹ́rù tó kí ní kúrò bẹ́ẹ̀ yẹn. Omoboriowo kí ni gbogbo jáde tó ń sọ lẹ́yìn. But mommy, girlfriend. Shut your mouth. Shut kí ni mo sọ? Shut your mouth. That girlfriend. Kí ni jáde onídọ̀tí yẹn ni girlfriend. Let me tell you something. Tó bá jẹ́ pé lóòótọ́ èmi lè yá ẹ̀. Èmi ni mo gbé ẹ sílẹ̀ báyìí tí mo ṣù ẹ jáde. O ní disgrace mi o. Ṣùgbọ́n mi ò ní ṣe kí ni? Repeat after me. O ní ṣe kí ni? Disgrace. O gbọ́dọ̀ disgrace mi àti bàbá láyé. Àwọn ọmọ jáde àwọn ọmọ rédèrèdè àwọn ọmọ onídọ̀tí. You tell me. Ibo ni pàdé wèrè àtẹ̀yàn gidi. Ibo ló ti pàdé láti jáde dáradára èèyàn. Ìwọ ọmọ yìí ó ṣàfihàn embarrass mi ó fẹ́ dójú tì mí. Ṣé o mọ̀ pé àwọn ọmọ jáde àwọn ọmọ onídọ̀tí yẹn kì í ṣe wọ́n nìkan ni wọ́n bá alájọṣepọ̀. Ó máa ń níyín lóríṣiríṣi ó ṣàfihàn lù ẹ́ ó ti rọ́bọ lówó. Ó bí lípò ohun ti rí ibi tó máa sọ ẹrù òun kalẹ̀ sí àbí. Ìwọ náà wá fẹ́ gọ̀ Ọlọ́run máa jẹ́ ògbọ́n Omoboriowo mi máa ní jìyà yìí lórí ẹ̀ lásán Ọlọ́run máa jẹ́ kí n jọrọ̀ ẹ̀. Ẹnikẹ́ni tó bá dé wà nínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀ tó ní mi ní jọrọ̀ ẹ̀ ó máa kú dànù ni. Let me tell you láì tí ẹ Omoboriowo máa dáhùn bí mo ṣe ń pè ẹ́ o Omoboriowo. Yes, mommy. Omoboriowo. Yes, mommy. Omoboriowo. Mommy, I'm with you. Èmi ló mọ̀ pé ẹ́. Ẹ bẹ̀ta. Ìwọ kọ́ ló ní oyún inú ẹ̀. Ìwọ mú pé ó ṣàfẹ́ fọwọ́ ara ẹ̀ báyìí ó fẹ́ fi tún ara ẹ̀ ṣe láì sọ̀dákejì ẹ̀ sí ẹ̀.
ní ìwọ ọjọ́ Monday àṣírí ni mo gbé fún ẹ yìí o bàbá yìí sọ pé ọjọ́ Monday ó máa lọ resume iṣẹ́ lọ́fíìsì owó máa take over company tó dé mú ríyàn tí bàbá yìí jẹ́ orí owó ó tó lówó bá ń ṣọ̀rẹ́ olówó òtòṣì á máa ṣọ̀rẹ́ òtòṣì lọ́wọ́ bí o fáwọn olùsílẹ̀ ọjọ́ máa ń pa lọ ṣùgbọ́n mi ti àbá ìmọ̀ bàbá ẹ̀ lè pè gẹ́gẹ́ bí ọkùnrin sọ́kùnrin kó máa twist ẹ ní brain kó máa fọ̀rọ̀ kó máa fi wá ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ tí bàbá ẹ bá pè ẹ́ tó bá ní ṣọmọ ọmọ yẹn rí kí ló máa sọ. èmi kọ́ ni mo ní. ṣọmọ ọmọbìnrin yẹn rí. mi ò rí rí ara sá. ṣọmọ orúkọ ẹ̀. mi ò rí rí báyìí. Omoboriowo, Omoboriowo, kàkà kára ṣọlọ́jà ọmọ ní kára o. Omoboriowo, Omoboriowo, kàkà kára ṣọlọ́jà ọmọ ló yẹ kára o. Èyí Èdùmàrè fún mi lọ́mọ rere ọmọ alálùbáríkà o. Omoboriowo. Àǹtí mi rè. Hello àǹtí mi. Ẹ mọ̀ nlẹ̀. Ó ti lóyún. Ó dá báhùn kó máa relé ọkọ rẹ̀. Ẹni kó máa relé ọkọ rẹ̀ àǹtí mi. Torí pé àwẹ̀ ń dání mo ṣòro wa o kó máa relé ọkọ rẹ̀ ní o. Wọn ò gbóyún lọ́wọ́ ẹ̀. Irọ́ ni àwẹ̀ ń dání mo ṣòro wa. Ẹ fi wọn lẹ̀ ẹyẹlé ló bá wọn tán tẹ́lẹ̀ adìẹ gan lọ́wọ́ yìí ló máa bá wọn dá sí ẹ máa dọ́dọ̀ yín lọ́la ẹ máa létí mi lọ́la máa dọ́dọ̀ yín lọ́la àǹtí mi ẹ ṣáfi gbogbo ẹ mọ̀ pé mi ò fìgbà kan gbádùn tèmi tẹ́lẹ̀ ẹ máa kọ́ yín lọ́la ẹ máa wọlé iṣẹ́ ti gbọ́ ẹ máa wọlé máa dọ́dọ̀ yín lọ́la. Bọ́tà sí àyí ọyá mọ̀ bọ̀ wá gbẹ́rù rẹ̀ wá pọ̀lú ọjọ́ ó lè dá ní mo sí sí àyí o ilé ọkọ ẹ̀ lọ́gbà lọ torí o lè máa gbé ìbàyí pẹ̀lú ọmọ mẹ́rin pẹ̀lú àǹtí mi àyí. tí ẹ̀ dúró náà jọ kí ló ń bẹ̀ wá fún ọ. ọmọ mẹ́rin àtẹ̀mí àti ìwọ ajẹ́ mẹ́fà wà á tí wọ́n bí kókó sínú ilé mi nínú yàrá kan wọ́n jẹ́ méje orí mi ò jẹ́ orí mi kọ àyà mi kọ ṣé wọn náà túmọ̀ wípé tí o bá ti wà nínú oyún báyìí àgbàná gidi ni o ò lè kiri fún mi o ò lè kiri àkàrà wá kiri tí wọ́n máa tútọ́ kiri gbogbo àdúgbò àbí tí wọ́n máa sùn kiri. ó lè ní ẹ ṣe bó ń wọ́ lọ́wọ́ ni òrógùn ológun dẹ̀bi ti àyà tí ó lè tí bá jẹ́ ìgbájú rẹ̀ bẹ́ẹ̀ ló lẹ̀ tó bá ti bọ́ ọ̀dà tó tún bọ́ ẹ̀dá ẹ̀kọ́ sí ọ̀yá ó dàbọ̀ bàtàdà. pé wọ́n bọ̀ kó bàtà rẹ̀ ọ̀yá bá bàtà rẹ̀. tálàntì wẹ̀rẹ̀ ọ̀yá ìjà ọjọ́ bàtà mo sì wà láàyè o ọjọ́ bàtà mo ti kó mi ọ̀yá máa lọ́wọ́ ti yàwó. ó dàbọ̀. ọ̀yá ọmọ náà. ṣé o ti dúró ní gbẹ́. má pẹ́ tẹ̀mí níyàwó má pẹ́ tẹ̀mí níyàwó ìyá ọ̀yẹ́ mi mo tàka níbi wọ́n gbé yan pin lọ́rùn o ire ni mo yàn o Èdùmàrè má pẹ́ tẹ̀mí níyàwó. kúrò nílé kó síbi tí. tó bá ní ẹ kúrò lè wá bíbá àwọn èèyàn kan lọ sọ abẹ́ bíríjì àwọn èèyàn kan sunu mọ́tò so ibi tó bá wọ̀ kó gbà lọ. jọ kò síbi tí mo fẹ́ lọ tó bá ti ẹ̀rọ tèmi ò dẹ̀ ro tóyún inú mi mo fọlọ́run ọba bẹ́ẹ̀ jọ. kìmí fún ẹ lóyún jó lọ ṣe orí ibi ríṣà. gbogbo ẹ rí. Ọmọboriowo. ó dà pé ò serious orí ẹ ti dàrú orí ẹ ti yí tó bá yẹ wá wọ ibi tó ti gbóyún wèrè ẹ wá wá bí gbégbà. kí bá ṣe bẹ́ẹ̀ get out jọ. jọ Ọmọboriowo.
nǹkan tí mo ṣe yìí tọ̀nà ṣá. ọmọ tó jẹ́ pé èmi mo ti fẹ́ jìnlẹ̀ fúnra mi tí mo lè claim pé mo nífẹ̀ẹ́ wọ́n fẹ́ fi ọwọ́ ara mi ti dànù. but ṣé ìwà ni gbọ́dọ̀ sáwọn bèbí lẹ́nu. ká má parọ́ gẹ́gẹ́ gbọ́ wọ́ọ̀tì mi lóòótọ́ kò wọ́ọ̀tì mi wọ́n yóò ní. wo kó máa lọ. Omoboriowo, Omoboriola, kàkà kára ṣọlọ́jà ọmọ ní kára o. Omoboriowo, Oboriola, kàkà kára ṣọlọ́jà ọmọ ló yẹ kára o. kí ló tí mo rí ṣe báyìí kí ló tó ń ṣe báyìí náà wọlé bẹ̀rẹ̀ wọlé náà pẹ̀lẹ́ rọra sílẹ̀kùn mọ́. dídé ọmọ dáadáa dídé ìyàwó mi dídé. Daddy àti mommy ńkọ́? My dad is late, but mommy ṣì wà l'America. Bẹ́ẹ̀ni. Oh, sorry for that. Ìgbà tí mo ti gbọ́ pé wọ́n ló ń bọ̀ lèmi náà decide pé jẹ́ kí n dúró sílé ká máa expect angel wa bọ̀ mo rí wípé lóòótọ́ arẹwà ni ẹ́ ṣé bó ṣe wá rẹwà ṣé ìwà ẹ̀ náà máa rẹwà bẹ́ẹ̀ ṣá. Daddy ẹ wo ọmọ Bọ́láńlé ó níwà tútù bí àdàbà bí òkú gbọ́dọ̀ máa yẹ ṣojú ẹ̀ ni. Daddy boy ó ní wà wá jẹ yàtọ̀ sí pọ́mọ yìí rẹwà ìwà ẹ̀ tútù ọmọ tútù bẹ́ẹ̀ yà àdàbà ní ọmọ dáadáa ni. That's my younger sister. Oh, you're welcome, ma. Hello. Okay nígbà tó dẹ̀ ti wá rí bẹ́yẹn mi ò rò pa ní láti waste time mọ́ ká wá bá a ṣe máa ṣe mọ̀ mímọ́ ká lọ mọ àwọn ẹbí ẹ̀ then kíyàwó dẹ̀ tẹ̀lé àbí bẹ́ẹ̀ kọ́ ni. Bẹ́ẹ̀ ni òun náà mọ̀ àbí. wo feel free o gbogbo tó bá ti fẹ́ ni sórí pé ilé àwa dùn ọkọ ló ń pọn ni wo ìyá ọkọ ẹ pàápàá mo máa ń bá fọṣọ. Hello Sandra. Oh, you done right? Okay. Oh my God. Sori restaurant àti máa pàdé ibẹ̀ gbogbo ni kò máa lọ ṣe máa dé bẹ̀bẹ̀ ń ṣe sport tó máa jókòó sí gangan kò jókòó sí o so that I lè waste time. kí lè fẹ́ waste time yìí lórí gbólódà. ó ṣàrí pé mo ṣe báyọ̀ sọ̀rọ̀ tó ń ṣe lè. irọ́ etí ń dùn mí ni bóyá kó wá bá mi fi ọmọ orí olórin yẹn tí mi kí lè gbọ́ nǹkan tó ń sọ dáadáa. Okay, I'm going for business. Be what? Ó gbọ́ mi dáadáa. Mo gbọ́ ẹ náà ni torí mo gbọ́ pé bá Sandra kan sọ̀rọ̀. Bọ̀bọ̀ kò sáàyè lé nìyẹn. Ṣó wà okay? As in, are you serious? Wá ṣòro pé mo bẹ̀ ṣeré ni. Bọ̀bọ̀ wá jókòó jọ ṣòro pé mo bẹ̀ ṣeré ni kò síbi tó lọ ó lọ bí kankan. Dúró ṣó ó wà okay? Wá ṣòro pé mo bẹ̀ ṣeré ni. Ó lójú tì ìwọ ta ọkọ ẹ láyà. Ó ta ọkọ ẹ láyà. Ṣé ìwọ lọkọ? Mo rójú fẹ́ nítorí mọ́mí ẹ̀ ni torí mọ́mí àti mọ́mí ni mo rà l'Amẹ́ríkà ni ìwọ nǹkan tí má bẹ̀ fà lẹ́nu ó lọ bí kan. Ó dà kó sick. Ìwọ mo crazy. Ó wà okay. Ó mad. In fact, ó mad ni. Try ẹ̀ kó bá lọ kí n wẹ̀. Ó mọ nǹkan shameless idiot ni ẹ. Wá ṣé èmi shameless idiot? Èmi shameless idiot. Wá nǹkan tó wà lẹ̀ kọ́ ló dẹ̀. Ọmọbìnrin wọn mú gbó. Yes tí kò bá máa mú gbó wo bó ṣe na ọmọ lọ́mọ. No dámilò ṣé mo fi ọwọ́ mi kàn rí? Mo pariwo ní ẹ lórí rí? Then níbo ló ń ti rí tiẹ̀? Ṣọ́ máa lè ló fẹ́ yà ni? No ọmọ àlè ni tí kì í bá ṣe ọmọ àlè ń bọ́ ló ti rí yẹn. Ó wà na ọmọ ọlọ́mọ báyìí. Ọjọ́ kìíní àná ó ní ìwà tútù bí àdàbà ó gbá ni àwo ni so ohun tó fẹ́ fi compensate ìwà tútù yẹn nìyẹn.
This is rubbish. Mi ò lè nínú wà báyìí. Ọmọ àlè lọ́mọ yẹn máa jẹ́. Ọmọ àlè ni. Èṣù ni o. Èṣù ni. Èṣù ni ọmọdé àti àbọ̀. Èṣù ni pẹ̀lẹ́. Àmọ́ mi tẹ̀bẹ̀rẹ̀ bó ṣe fún etí mi létí mi ní jẹ́ tí mo fẹ́ yín tẹ̀ kí. Ṣùgbọ́n ó tún ló tún náà ó ti òun níṣẹ́ ṣó fẹ́ kó spinal cord ẹ̀ ní. Òwò awakọ̀ ní spinal cord wọ́n wá pè mí pé kí n wá jẹ́jọ́. That is criminal offence. Èṣù lélẹ́yìí o. Èṣù ni that means ọmọ àlè náà ló rìn bèbè èṣù. Ó fẹ́ jà kó wá Joshua kó wá bí tí Joshua ti ń train kó lọ bá Joshua létí kó ti Joshua kó ti gbòkiri tí ò bá ní fi gba belt nonsense. ọmọ borí owó ọmọ borí ọlá kàkà kára ṣọlọjà ọmọ ní kára o. Ọ̀gá ṣé kò sí sá o. Wo kò sí kankan kí ló fẹ́. fáwọn tẹ́lẹ̀ kí n pípẹ́ ní sá wọ́n ti ṣe tó sábà. Ok ṣé o ti ṣe àwọn necessary to do ẹ̀ kó ṣe ṣá. bẹ́ẹ̀ ni sá kẹ́kọ̀ọ́ sáyẹn ló kù sá. All right. Ọ̀gá ṣé kò sí sá o. Kí ni mo sọ fẹ́ kó ṣe bí. lójú mi ó dàbí pé ẹ̀rù lójú ó dàbí pé ẹ̀rù ni sá. So mo rò lóòótọ́ àbí. bẹ́ẹ̀ ni sá tí yóò bá ṣẹ̀ṣẹ̀ marry sá èèyàn máa ń put on ní ìbọn lójú mi ẹ̀rù ni sá. láti jẹ́ pé ìyàwó yẹn burú gan ni sá o. wọ́n burú sá. kò ní ra lọ fún ẹ kò ní dá fún ẹ ìyàwó ìwọ ló burú àwọn ẹgbẹ́ ẹni ló kú jẹ ṣoṣo lórí burúkú lélẹ́yìn ṣé mo wọlé ẹ̀rí mi lábẹ́rẹ́ òṣì èmi so now you discuss me in your office bọ́lú you discuss me in your office pẹ̀lú secretary ẹ̀ mo rí i so tó bá fẹ́ secretary ẹ̀ sìn ṣe ọ̀rọ̀ mi lóye ká fi ṣe topic of discussion àbí ọ̀rọ̀ mi ni matter of the day and wọ́n máa sọ pé ọ̀rọ̀ mi ni matter of the month. Bọ́láńlé calm down. Calm what? ṣé lè calm àwọn ọmọ yín lẹ́nu ni? tó lè ní tó náà ọ̀gá alájà ń burú lé tó náà ọ̀pọ̀ nípa pé ìyá alájà ń wọ́n tí máa pọ̀ tàbí máa bá ẹ lórí síìtì ẹ̀ wá sunkún lè ní òní náà ní nínú ẹ̀ gbọ́ lórí burúkú ọmọ òfò yìí. Bọ́láńlé kú ẹ̀. Shut up! wọ́n mọ̀ wẹ̀ tó bá wálé péré tí bá mú ẹ tó bá wálé péré máa fáyé mi ẹ lára ni idiot kí ni ó ta nonsense. ọmọ borí ọlá kàkà kára ṣọlọjà ọmọ ní kára o. ó borí owó ó borí ọlá kàkà kára ṣọlọjà ọmọ ló yẹ kára o. èyí Èdùmàrè fún mi lọ́mọ rere ọmọ alálùbáríkà o. ọmọ borí owó èyí ó borí ọlá. ọmọ borí owó ó borí ọlá. Èdùmàrè fún mi lọ́mọ alálùbáríkà. ọmọ borí owó ó borí ọlá. Ọmọ Bọ́láńlé kí ni gbogbo ilé tó ṣe. kí ni mí ní sìgá tó ti ṣé o rí nǹkan tó wà nílẹ̀ àbí question mi ò bí. ó fa sìgá ó tún mu ọtí by this time of the night nínú ilé mi. ṣé ó ní time tó máa fa sìgá àti tó máa mu tí is there a time to it. sórí gbogbo rubbish tó ti ẹ sọ yẹn mi kò lè take shit wo. a ló ń ṣe shit ṣé wàá òkè kí ló ṣẹlẹ̀ bọ̀bọ̀ fún mi sìgá mi kó bá mi gbọ́ tìjọ. wo eléyìí first and the last tó bá ṣe rubbish báyìí ló lé mi. rubbish is this guy okay. ọmọ ó ṣe kú stick kan tí máa fà sí o máa ń gbé sìgá mi lọ. ọmọ fún ṣe é borí tí àwọn yìí nǹkan tó ń fojú mi rí òun ló lọ́wọ́ yẹn obìnrin mẹ́wàá ò tó borí lọ́jọ́ kan mọ́ mi bẹ́ẹ̀ ni mà. and he like them big. ẹ̀wọ̀n àdúgbò ibi iṣẹ́ yìí tó dùn mí jù ní gbogbo ẹ̀mú mi. mo wọ ọ́fíìsì ọkọ mi tẹ bá rí position tí mo bá òun àti secretary
mo tún wá ń sọ fọ́kọ mi pé irú kí lélẹ̀ tó bá rí bó ṣe jágbe mọ́ mi what do you want here ṣé bíbá jẹ́ ilé ni ṣé ilé jẹ́ ọ́fíìsì ni ṣé bí ilé ló ti ní responsibility ṣé tó ní responsibilities ní ọ́fíìsì ni what are you doing here why tó ṣe pé mi kò tó wá ọ́fíìsì máa pariwo mọ́ mi he walked me out of his office mọ́ mi. ọmọ Bọ́lá ni. borí tó bá sọ̀rọ̀ tọ́wọ́ mi bá yẹ wo orí àwọn táyà máa dàrú láìpẹ́. pé mi burúkú ẹ̀ sàn mo ń gbọ́ tí ìyàwó mi jà ọmọ dáadáa. kò sígbà tọkọ mi lóya tí mo dáhùn àmúborí tí bá sóúnjẹ fọkọ mi báyìí kò ní jẹ́ àwa máa pè iṣẹ́ fọ́rí ìròyìn àti kí ẹ̀mí gbìyàn ti rẹ́dì ni mo fẹ́ mi fẹ́ páúndó yẹn mú. Bọ́lá ni. ṣùgbọ́n àkọ́ láyà jẹ ni ó lè rí eléyìí kọ́ láyà jẹ ọmọborí owó ilé aláyọ̀ yóò gbúdọ̀ dàrú torí tí aláyọ̀ bá dàrú ó dọ̀wú ẹ̀ ó dọ̀ ayé ọ̀tá ẹ̀ máa bàjẹ́ ni gbọ́ ó mú tàbí tí ní gbogbo pàlàpàlà yìí ṣé ó bá lọ́wọ́ bàbá ẹ̀ nígbà tó kì í ṣọmọ àlè kí ni wàá dé jẹ́ pé àwọn èrò ńláńlá tó máa ka ọ̀tá ẹ̀ láyà ló lọ ń gbé kí ló dé wọ́n mọ ìyàwó mi ó yá dìde wọ́n mọ ó yá yí fún bá ń sún lọ sórí ẹrù kàǹkà tó fẹ́ kó ka ọ̀tá ẹ̀ láyà yẹn bá a fi kà lórí ó yá bá gbélé lórí má bọ̀ wájú ọkọ̀ ọmọ dáadáa pẹ̀lẹ́ àmì ẹ̀ ń ṣe mí ó fẹ́ kọ́ ọmọ ìkó gbogbo ọmọ akátá fún ẹ. ẹ sí mi ni pé kò wá tẹ́tí láì mi wọ́n náà wo orú ẹjọ́ tó rọ́dọ̀ wọ́n mi bẹ́ẹ̀ ẹ̀sìn o lè pé mo fẹ́ sẹ́kítírì mi gbogbo wa tó wo yìí ò dáa. ṣé ìwà tí wọn náà ṣó make sense no I ask you ṣé o mú ọpọlọ dání o gba sìgá mi o gbọ́ tí mi bí gbogbo kan mímì ni náà. bóbí jẹ́ kí n sọ fún yín way back in America I used to drink and smoke o dẹ̀ tí rí mi báyìí bí mo ṣe rí nìyẹn o máa gbá kámú ni àgbá kámú o lè ní sinmi nínú ilé yìí torí èmi náà ò ní sinmi látijọ́ tí mi ti mu sìgá àtọ́tí mi mọ́ do you get me. Ọmọbìnrin ni ṣé torí sìgá àtọ́tí o ṣe ń fẹ́ẹ̀mù àwọn ẹrọ tó bẹ́ẹ̀. Hello Bobo, give me back my cigarette and my vodka thank you. Ọmọbìnrin ni ti dé small big girl bó ṣe sọ pé wíkẹ̀ndì ló yẹ kí n yọjú sílé. àwọn agbóhùn ìsìn báwo ṣe wá òkè. inú òkè jà. ṣé ṣọwọ́ òkè. omi ni ẹ wò ẹ má bínú sí mi ṣẹ́gbọ́n mo ro ẹ̀fọ́ kan lọ́wọ́ tí bá rò tán màá bá yín ro iyán specially for you ṣẹ́gbọ́n specially for you baby are you good. ṣe ṣọ́ọ̀pẹ́ ìtọ́jú ẹ̀gbọ́n mi because wọ́n ṣe rù yìí kò yé mi o. àná òun ló choose láti go slim òun ló sọ pé òun ò fẹ́ yọkùn so òun diet. pẹ̀lú bó ṣe gbẹ̀yìn náà. ó máa ń jẹun dáadáa ó máa ń jẹ fún mi dáadáa ó láìkẹ́ fún yẹn gan. mo ń bọ̀ ẹ jẹ́ sáré wo ẹ̀fọ́ tí mo rán. sotiri kwata o ti fẹ́ pa ní bó ṣe wà ìra mi ti gbé nǹkan tó jù. ó ga ọ̀ alfa. ó ti máa bọ̀ lọ́nà báyìí sí. jẹ́ kí sáré lọ. kò sí wàhálà ló ti ti lọ. ìpolówó má bọ̀ náà. sísí tí ọkọ mi dá. wọ́n sáré lọ receive call sí. ṣe wá ẹ má dúró irọ́ ló pa ọ́ kò lọ receive call kankan obìnrin ló lọ pé ń ta ọ́. no business call ni wọ́n receive. sísí tí ní ṣe pé mi ni mo fẹ́ ṣe bá bóyá lẹ́yìn jẹ́ ó máa ń parọ́ fún yín ni ṣé ní bó ṣe wà yẹn obìnrin mẹ́wàá ò tó lójúmọ́. inú ìbí yá business call ni o. irọ́ ló ń pa bó ṣe máa ṣe ló pa ó ń bọ̀ ṣe tẹ́ bá ti ń lọ lé máa bá yín páàkì ẹ̀fọ́ sínú
ṣe mo gbọ́ nǹkan tí mo sì ń máa láìkì onírú ẹ̀fọ́ tá a máa ń ṣe American òye ń bọ̀. wo tó bá ti délé tó bá ti dé kó bá láti bí pé gbogbo lóyún tó wà nú ẹ ni o má gbọ̀n sórí tó bá ń ranjú tó bá ń fẹ́ fún fèkì ní gbogbo ẹ̀ má gbọ̀n fún rárá o kó ṣàbá láti bí pé gbogbo lóyún tó wà nú ẹ ni àdìbò fẹ́ kọ́ bọ̀ ikú òdu láì fi mi sẹ́ má bọ̀. Come in. Ẹ káàsán o. Ẹ káàsán. Tálẹ̀ bèrè. Olúwa rẹ̀ mo bèrè yìí o ṣé mo ní kó wá mi báyìí ṣé mo pè é bí ni. Ẹjọ́ ṣé mo bèrè ẹjọ́ lọ́wọ́ yín kí ló dà lẹ́nu yín tẹ̀ ń tó lẹ̀ ṣé mo bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ni ó lè jẹ́ kí ẹni tí mo ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kó dá mi lóhùn. Thank you, sorry. Táyì wọ́n bèrè náà. Nínú ilé bàbá ọmọ mi ni mo wà kò dẹ̀ sẹ́ni tó lè lé mi bí báyìí. Ìyàwó mi ò sùúrù lẹ máa ní. Sùúrù bíi ti bá wíwé ìdèwò lẹ́ ń pè lẹ́nu ṣé iná mọ̀ pa ẹ̀. Rárá o èmi ò mọ nǹkan pa ẹ̀ bí nǹkan ṣe rí oyún nù wọ̀nyí mo rò pé sùúrù náà la máa ní. Ìyá kan ẹ rí nà. Rárá o mi ò mọ pa ẹ̀ o. Sùúrù. Ó ti yé mi èmi náà ní sùúrù nù bọ́ọ̀sì mi. Àṣìlè àtọ́ tí a ti bàjẹ́ ó ti gbà wọ́ọ̀dù sórí bó ṣe gbà ó lọ kẹ́rù ẹ̀ sí nǹkan tó lè ṣe ó lọ kẹ́rù ẹ̀. Tó bá tún ilé ayé ẹ wá ò ní dé ọ̀dọ̀ mi mọ́. Kí ni ó lálàá ni. Àlá. Bẹ́ẹ̀ ni. Ṣé kọ́gùn ni ṣé kò ti kọ́gùn síbi kan sí ìjọ́ kìíní àná tó mú ọmọ yẹn ọlọ́mọ wá síbí tó ní borí owó fún ọmọ yẹn lóyún mo ní ìwọ yẹ jẹ́ ká mọ bá a ṣe máa gba oyún ká mọ bá a ṣe máa tọ́jú ọmọ yìí ẹ ń ṣe ló ń sọ kò wọ́ standard mi kò wọ́ standard nínú ilé Àdùfẹ́ láàrin èmi àti ẹ ṣáwa náà kàwé tó báyìí ńgbà tí Ọlọ́run fi máa dá wa lóhùn ni ṣé gbígbà tó lọ́run dá wa lóhùn tó lábẹ̀rẹ̀ sí ní kàwé sí kí ni ìwọ wá rò pé a lè ṣe irú ẹ̀ fúnrú ọmọ yẹn náà kó lè wọ́ standard ọmọ wa nísìn báyìí ọmọdé tí ẹ ti peku ó ti dájẹ́ ó ti pẹ́yẹ ó ti dájẹ́ ó wá pààrọ̀ gidigba ń sìn ó ti wá gbé wá báwọ̀ yẹ́ ẹ kẹjọ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kẹjọ máa jẹ́ kí ni tèmi tẹ́ wá ń pè sí. Alábí má ṣe báyìí fún mi jù ó gbọ́ nǹkan tí borí sọ ni kó mo máa lálàá ó mo máa Àjọkẹ́ ọ̀rẹ́ mi ọmọ Àjọkẹ́ tó wà ní Amẹ́ríkà ọ̀rẹ́ mi tájọ dàgbà tájọ lọ sí primary school ṣé bóun lọmọ tó náà ń lé lójú oorun èmi àtàjọkẹ́ àdẹ̀tijọ́ sọ wípé kò sí nǹkan tó dáa tó tọmọ tiẹ̀ àtọmọ mi tó bá fẹ́ra wọn òun láti jọ rò ó kájọ ṣe gbogbo ẹ̀ ṣé mo sọ fún ẹ pé o máa fẹ́ níbọ̀dì lamẹ́ríkà ní kí sọ ọkọ fún mi náà tó fi wá di pé ọmọ mi ń sùn ó lálàá wọ́n lera wọn lójú oorun wọ́n tẹ̀ tí wọ́n lera wọn ó tún yọ̀bọ èmi ò fẹ́ o ìfẹ́ ọkọ̀ máa pọ̀ mọ́ fún mi o Ọlọ́run tí mi sí tó fẹ́ fìyà jẹ mí tó fẹ́ farapamọ́ jẹ mí níyà ló tún àṣírí fọmọ mi o. Alábí báàlì mi má dá ìjì fún ilé yìí ẹ̀yin náà wà bá mi ilé yẹn lẹ́gbẹ̀ẹ́ pé mo lówó ilé lẹ́jọ́ ìfẹ́ ẹ̀yin náà lè má bá mi yanjú ọ̀rọ̀ jì ọ̀jọ̀. Nísìnyí kí ni nǹkan tẹ́ fẹ́ kí n ṣe. Tí mo fẹ́ sìn àbí máa fi mú sí ilé ìgé ìtọ́nú fún un wàá bá mi lọ yanjú ẹ̀ pẹ̀lú wọn pé mind àfúnra wa túṣẹ̀ ọ̀ àkọ́kọ́ tí ẹ̀ bá wa gbé àtọ́yún
àti ẹni tó lóyún o kò mú wá. ẹ̀gbọ́n tẹ́mi bá decide láti ṣe nǹkan tí wọ́n ní kémi ṣe then mo rò pé tó yẹ kémi dá ṣe ni kí ni ìwọ ń jókòó ṣe tí a lè jọ kúkú jọ lọ pé ókè o ọmọ wa ló ní ká wá ọmọ wa tá a ní kó wá wo gọ̀bì lọ́jọ́ sí o tó ní kí lè gọ̀bìgọ̀bì o àti wá padà wá o in conjunction. obìnrin ṣé àwọn tí a dúró wò tí mo sọ sí ọmọ yẹn lọ́jọ́ yẹn ṣé o tètè ní obìnrin tí ọ̀rọ̀ tí mo sọ ti pọ̀ jù. Feyi ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sórí àtòrí ìkànṣe kan lọ́lọ́run ọba olódẹ̀mọ bó ṣe ń ṣiṣẹ́ owó ẹ̀ tí àbá n tó ṣẹlẹ̀ ń jọ́sí tí ò bá ṣẹlẹ̀ ó possible kí ètò jù yẹn lọ ṣẹlẹ̀ ìjọ́ kìíní àná tí àǹtí ẹ̀ àbí mọ́mí ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní faraya lóòótọ́ a lè bá wọn wípé wọ́n faraya. bẹ́ẹ̀ni abiyamọ ni ọ̀rọ̀ ọmọ ni. ara ọmọ ló ta wọn. ẹ má wàá wo ìyá ọkọ ẹ náà bí èèyàn burúkú o kó dẹ̀ má wo ọkọ ẹ náà pé bóyá kì í ṣe èèyàn. n tá à ń sọ lọ́jọ́ ẹ ni wípé bóyá pé kẹ́ ẹ padà lọ tá a bá dẹ̀ gbé sọ́tún tá a gbé sósì á dẹ̀ ránṣẹ́ pé ìyá àjẹkẹ́ mọ̀ bá ṣe máa take responsibility lórí ìwọ àti oyún tó wà nínú ẹ̀. pípè tá a wá pè ẹ́ ń sìn ni pé ẹ̀ka kọ́kọ́ yanjú láàrin ara wa tá a bá ti wá yanjú ẹ̀ a wá padà lọ yọjú sí àwọn èèyàn tọ̀dọ̀ tiẹ̀ láti ṣe gbogbo ètò bá yẹ ká ṣe ṣùgbọ́n ìjókòó tó jókòó iná ó ti jìnnà jù sọ́kò ṣáà níbi àti yọkọ ẹ ṣe jọ súnmọ́ra wa ó yá dìde kó lọ bọ́kọ ẹ dìde kó lọ bọ́kọ ẹ. èyí náà ń wò náà ó jẹ oúnjẹ ṣe ọmọ dáadáa ọmọ dáadáa jókòó dìde kó jókòó ilé ìyàwó mi. mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni sá àti mọ́mí ẹ̀yin náà ṣe mà ẹ kú àtúnṣe lágbára Ọlọ́run iṣu máa jiná fún yín jẹ mà. àmín àmín àmín. àmọ́ nǹkan tẹ́ni kì í ṣe yẹn kò ní lè possible mọ́ mà. inú ló ṣe ń bí. rárá o mi ò bínú Ọlọ́run dẹ̀ rí pé mi ò bínú. inú ló ṣe ń bí. nǹkan tẹ́ ń rò pé ó pa èmi àtọmọbìnrin pọ̀ kò sí bẹ́ẹ̀ mọ́. Mo ló ṣe ẹ báyìí. Ọmọ ìṣẹ̀lẹ̀ ojú ẹ. Ọmọbìnrin owó ní pé kémi máa lọ sùn lábẹ́ bíríjì àbí kí n lọ sínú mọ́tò. Ó tì mí jáde kúrò nínú ilé wọn. Can you just imagine? Ó ní kí wọ́n tó fine báyìí kó máa lọ sùn under bridge. Imagine! Wo anyway fi borí or gorí or whatever kalẹ̀ lẹ̀. Anything tó bá fẹ́ sìn sọ fún mi ó ti wà ní ilé ọ̀dọ̀ mi báyìí ó ti wà okay nìyẹn nǹkan tó bá fẹ́ sọ fún mi sìn báyìí and kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu sọ fún mi tell me. Bí o pa ní ẹṣin. No wọ́n sọ pé bí o pa ẹ ṣe fẹ́ kí n bá pa inú yẹn kí ló ṣe ó tún máa ti pa ẹ gan-an. Ó wà okay. Sorry pẹ̀lẹ́ jẹ́ kí n bẹ wo bí ẹsẹ̀ yìí náà ní sùúrù as in ẹsẹ̀ ò sí báàgì yẹn ti ń gbá ẹsẹ̀ bọ̀ láti ọ̀nà ọlọ́run yẹn náà
Fẹsẹ̀ mi gbé sórí bed. Èmi gbé sórí bed yẹn fẹsẹ̀ mi lẹ̀. Fẹsẹ̀ mi lẹ̀ Bíọ́kọ́lá. Fẹsẹ̀ mi lẹ̀. Bíọ́kọ́lá. Kọ́lá. Guy. Kí ló ṣẹlẹ̀ ní? Kí ló ṣẹlẹ̀ bí báyìí? Kí ló jọ lójú ìwọ? Jọ má sọ fún pé òun rape ọmọ yìí. So ó ń lọ́mọ yìí ni mo ń gbọ́ ní sàlẹ̀ àtàkùn. So òun gbọ́ sáǹdẹ̀ tí mo sáré tó sí lónìí kúkúkú. Ọwọ́ yóò wà at least. Ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ àti ẹ̀ mọ̀ pé inú orí fọ́rọ̀ ẹ̀. Wà jẹ́ kó yé kò kí ń ṣe ìyàwó ọ̀rẹ́ mi aṣọ́mú ọ̀rẹ́ mi ló ń jẹ́ aṣọ́mú ọ̀rẹ́ mi bó ṣe wà. Aṣọ́mú? Jọ ṣé ìwọ ló sọ láṣọ́mú? Wo sórí yẹ kí sẹ́kàn mi yẹ sórí oyún tó wà nú ẹ̀ ọ̀rẹ́ wa ò gbà á ó ti yẹ á lọ flush ẹ̀ náà so tó bá yẹ pẹ̀lú ilé ìfowópamọ́ ṣe sí náà á lọ flush gbẹ̀dà tí wọ́n náà fẹ́ ṣe tiẹ̀ wọ́n náà ṣe ti tiẹ̀ ṣọgbọ́n. Kọ́lá olórí burúkú ni ẹ tí yóò bá rí ẹ tí yóò bá sá kó má pè é lẹ́yìn ọmọ ẹ̀rù oko lásán ni ẹ ó bá yàwó rẹ̀. God irú àwọn èèyàn wò lélẹ̀ wò lóhùn. tó bá fẹ́ ṣe tiẹ̀ kó má dọ̀bọ̀ sí mi ṣọgbọ́n. olórí burúkú ni ẹ ṣọgbọ́n ni ẹ jọ ṣé ti olórí burúkú ni ẹ ṣọgbọ́n. owó yóò ṣe é ṣá. Fọlá ti báyé mi jẹ́. Ta ló bá yé ẹ jẹ́? Ọmọbìnrin o, ta ló lórí burúkú? Ọmọbìnrin owó, kí ló dé tó gbàgbé gbogbo ìlérí tó ṣe fún mi? Kí ni mo ṣe fún ẹ tó fi mí ṣẹ̀sín láàrin àwọn èèyàn? Ìwọ ló sọ mí dobìnrin. Kò sí ìlérí tó ń ṣe fún mi tán. Mo wá lóyún tán. Ṣòro tí mo ṣe tì mí jáde lẹ́nu olóyún. Toyúntoyún, ó tì mí bọ́ta olúmọ mi rí. Ó ní kí n máa lọ sábẹ́ bridge àbí kí n máa lọ sínú mọ́tò. Daddy, Mommy, ẹ ṣé, mo appreciate yín, àmọ́ ọkàn mi ò sí bẹ́ẹ̀ mọ́. Mi ò lè fọmọbìnrin ọwọ́ mọ́. It's late. Bàbá mi. Èmi ti rí ọ̀la lè má rí bẹ́ẹ̀. Bíríbírí láyé yìí ẹja ṣe dáadáa. Bàtí bẹ̀rù làbọ̀mọ́. There is no discrimination lọ́rùn. Orí òjò rí oore ọ̀fẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la fún wa. Má fojú pa mí rẹ́. Má fojú tẹ̀mbẹ̀lẹ̀ ọmọlàkejì rẹ́. Bàtí bẹ̀rù làbọ̀mọ́. Bàtí bẹ̀rù làbọ̀mọ́. Every situation you find yourself, no be your power. Oore ọ̀fẹ́ lórí gbà ó. Ipòkípò tẹ̀dá bá wà, ó yẹ ká ṣe dáadáa.